ìdèlè akóbíṣẹsẹ̀ akúròbógelẹ́nu àwọn ọmọ ikùn pàṣàyàn ọmọ káṣọ sílẹ̀ kẹ́rù kó bọ́ lọ́ṣẹ́ ẹṣin gígùn lójúde ọba. bẹ́ẹ̀ ni pàtàkì ni o iyì tó wà ń bẹ̀ ni pé wọ́n fi máa mọ̀ pé àwọn ẹni ńlá ni wọ́n ní òun ní iyì tó ń bẹ ń bẹ̀ tọ́mọ ti rí wọn mọ̀ pé ẹni ńlá ni bàbá tó bí àwọn ilé jagunjagun. gbogbo ọmọ Ìjẹ̀bú ọmọ ẹ̀rọ ni wá o mo pa ọkọ ọdún ọkùnrin àṣẹ ìsàmọdún ọdún ayọ̀lá ò sì máa ṣe Ìjẹ̀bú ọmọ ẹ̀rọ ni wá wọ́n ní bàbá Ìjẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní bàbá Ìjẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní ẹ mọ̀ pé bàbá Ìjẹ̀bú afẹnirẹ tó kù sọdún alágẹmọ ọlọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún. inú mi dùn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo rí lọ́dún tó kọjá àwọn náà láti rí lọ́dún yìí so alhamdulillah. Ojúde ọba bẹ̀rẹ̀ láti agboolé nígbà tí wọ́n máa ń kó àwọn ọmọdé jọ ń gbà yẹn wípé ìgbà báyìí ni wọ́n fi ẹjọ́ àpapọ̀ kó máa ṣọ̀rẹ́ láti bẹ̀ lọ òun ló di tí àwọn ò lẹ́yìn. ẹ̀yọ̀ ń jó sókè o. ẹ̀tẹ̀wọ́ fẹ́ yọ̀. ṣẹ́yọ̀ lákà nọ́mbà. bẹ́ẹ̀ni ó ní sáà ópè. ọba wa nínú Ìjẹ̀bú owó yà wù jálẹ̀ ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. mùsùlùmí bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́ bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́ ó yá ẹ̀dùnú bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́ ẹ̀túnbẹ̀ bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́. ẹ káàbọ̀ sí Ojúde ọba 2024 ní ìlú Ìjẹ̀bú Òde bí gbogbo ètò náà ṣe ń lọ la fẹ́ máa fi wọ̀nyí àti àwọn àlejò wa tó bá dé ní kọ̀ọ̀kan láti ti gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn náà láti jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ máa bá wa ká lọ lórí platform Katsina àti Sugar One. màmá ẹ ṣinwo lọ́ngùn bẹ́ẹ̀ yẹn mà. Arẹ́gbẹ́ṣọlá ló ń dá wa. káfíńsì Àwùjalẹ̀ ọmọ Adétọ̀nà ọ̀gbàgbà sẹ́kọ̀ndà tó pẹ̀pẹ́ ni àwárí ọmọ ìdèlè akóbíṣẹsẹ̀ akúròbógelẹ́nu àwọn ọmọ ikùn pàṣàyàn ọmọ káṣọ sílẹ̀ kẹ́rù kó bọ́ lọ́ṣẹ́ àwọn ẹ̀ṣọ́ ọdún rẹ̀ bá tún ṣe ti bàmú rẹ̀ ò tọmọtọmọ ò tẹ́bí tara o a lè rí ìdààmú o. Ojúde ọba 2024 here we are today níbi ayẹyẹ ọdún tá a máa ń ṣe nílùú Ìjẹ̀bú Òde ní gbogbo ọdún Iléyá pátá àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ lóríṣiríṣi ni wọ́n ti wà ń bí wà á rí bóríṣiríṣi ẹgbẹ́ ló wà ń bí lónìí bí wọ́n wá láti kankan láti ìlú òyìnbó káàkiri bẹ́tò náà ṣe máa ń lọ lọ́dọọdún yẹn. pẹ̀lú àwọn sọ orúkọ tèmi tó pọ̀ mọ́ aláwùsá oníkàkẹ́ kú ọdún àkúyèdú àtọ́pọ̀lọpọ̀ ọdún láyé o. mo wá rà ní akínyìn apọ̀ ọdún àkúyè. ẹ ṣé ń ṣàjẹ̀bù ni. ń sọ̀jẹ̀bù dáadáa. wọ́n ń fọ̀jẹ̀bù. ń fọ́. àwọn tọkùnrin wà ń bẹ̀ àwọn tóbìnrin wà ń bẹ̀ bó ṣe máa ń wáyé lọ́dọọdún rẹ̀ ẹsẹ̀ kì í gbèrò Ojúde ọba jẹ́ ọdún kan tí wọ́n mú lòkùnkúndùn nílùú Ìjẹ̀bú Òde ẹ máa bá a ká lọ bá ṣe fi báyọ̀ ṣe wọ̀nyí Mùsùlùmí Adúnàṣọ̀lá wà lórí bandstand níbi tó ti ń dàdúgbò lẹ̀ láti jẹ́ káwọn èèyàn bí nǹkan ṣe lọ ẹ máa bá a ká lọ lórí platform Katsina àti Sugar náà. ó bá di Ojúde ọba lọ́dọọdún báyìí àwọn ẹgbẹ́ lóríṣiríṣi náà la máa ń rí tó ní kálukú máa mú ìjókòó tiẹ̀ bá a ṣe lẹ́gbẹ́ ọkùnrin la ní tobìnrin ó wá lóríṣiríṣi orúkọ tí wọ́n ń jẹ́ àwọn ẹgbẹ́ kan lówó yìí ẹgbẹ́ Aróbáyọ̀ obìnrin Ìmọ́lẹ̀ Akílẹ̀ Ìjẹ̀bú àwọn lójókòó yìí àwọn ẹgbẹ́ kan náà ló wà ń bẹ̀ yẹn àwọn ẹgbẹ́ kan ló tún wà ń bẹ̀ ẹ máa bá a ká lọ bá a ṣe forúkọ àwọn ẹgbẹ́ náà wọ̀nyí Ojúde ọba 2024 ní Ìjẹ̀bú Òde àwọn ẹgbẹ́ kan tún lówó yìí ẹgbẹ́ Ọbáfúwàjí obìnrin Adédoyin Akílẹ̀ Ìjẹ̀bú àwọn náà ń kí wa pé a kú ọdún ẹ̀mí wá ṣọpẹ́. ẹgbẹ́ kan tún re lára àwọn tí wọ́n pèsè sí Ojúde ọba tọdún yìí ẹgbẹ́ bọ́ba bímọ ọkùnrin Akílẹ̀ Ìjẹ̀bú àwọn náà lẹ́ ń wò yìí. bákan náà ni a tún ní àwọn ẹgbẹ́ kan bí lónìí ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ Akílẹ̀ obìnrin tìlú Ìjẹ̀bú dọ́bùtì àwọn ẹgbẹ́ náà ló ń wò yìí. bákan náà ni a tún ní àwọn ẹgbẹ́ ọkùnrin bí ẹgbẹ́ bọ́ba kẹ́yẹ ọkùnrin
Akilẹ̀ Ìjẹ̀bú. Bákan náà ni a tún ní àwọn ẹgbẹ́ kan bí lónìí. Arọ́bayọ̀ obìnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Àtúnjọ máa sọdún tó ń bọ̀ láyọ̀ ni o. Nínú mi dùn pé mo wà nínú ẹgbẹ́ Arọ́bayọ̀ Láró tẹ́s. Adájọ́ gbogbo ẹ̀ ló wà nù wa. A dẹ̀ ń gbé kan rere ṣe nínú ẹgbẹ́ wa. Ìlọsíwájú ń bọ̀ wa. Mo sì lè bàbá tó lé. Ẹgbẹ́ ọba aláṣẹ obìnrin Rontex Akilẹ̀ Ìjẹ̀bú ẹ̀mí yẹn aṣọdún tó ń bọ̀ o. Ẹgbẹ́ kan túre ẹgbẹ́ bọ́ba Máyégún obìnrin Àrẹ̀mú Lára Akilẹ̀ Ìjẹ̀bú. Mo kí gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú pé ẹ kú ọdún ẹ kú yèdún àṣeyíṣàmọ́dún. Mo kí ọba wa ọ̀gbàgbà gbàtẹ̀wọlẹ̀ tó ń ṣe 90 years tó tún pé 64 years lórí oyè wọ́n á túbọ̀ pẹ́ fún wa. Orúkọ tèmi ni Hasan Ayọ̀délé. Mo kí gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú lóko lódò ní abroad nílé pé ẹ kú ọdún àṣeyíṣàmọ́dún o. A dẹ̀ ń fi opportunity ké kábíyèsí wa bàbá wa aláyélúwà SK Adétọ̀nà ẹ kú ọdún sá o àṣeyíṣàmọ́dún o. Kí lorúkọ ẹgbẹ́ tí? Ẹgbẹ́ tiwa ni ẹgbẹ́ ọkùnrin bọ́ba Máyégún ọkùnrin aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú. Orúkọ mi ni Máyégún Gbénga Adékọ̀yà. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ bọ́ba Máyégún ọkùnrin Akilẹ̀ Ìjẹ̀bú. Àwọn ẹgbẹ́ yìí jẹ́ àwọn ọmọ tí wọ́n bí ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1974 sí ọdún 1976. Àwọn ẹgbẹ́ mi lẹ́rí yìí ó jẹ́ pé a lé ní 100 a wà ní diaspora, a wà ní US, a wà ní Canada, a wà ní UK, a wà all over the world. Èmi tẹ̀ ń wò yìí ìlú Abẹ́òkúta ni mò ń gbé, ṣùgbọ́n ọdún kan oṣù tẹ̀ ń wò yìí Ojúde ọba festival òun ló máa ń pa gbogbo àwọn ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú pọ̀. A máa ń ríra wa kárẹ́nu ara wa kájọ jókòó kájọ jẹun gẹ́gẹ́ bí rẹ́gbẹ́rẹ́gbẹ́ gẹ́gẹ́ bí ojúgbà òun la máa ń pè. Ojúde ọba bẹ̀rẹ̀ láti agboolé nígbà tí wọ́n máa ń kó àwọn ọmọdé jọ ń gbà yẹn wípé ìgbà báyìí ni wọ́n fi ẹjọ́ àpapọ̀ kó máa ṣọ̀rẹ́ láti bẹ̀ lọ. Òun ló ti tí àwọn lẹ́yìn ọdún ìjọ ọdún kan tó jẹ́ pé gbogbo wa la máa ń wò láti rí pé arúdẹ́jẹ́ akọ̀dúdú kádẹ̀ wá pé homage sí Àwùjalẹ̀ and paramount ruler of Ìjẹ̀bú ọba Dr. Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Ojúde ọba is not all about rẹ́gbẹ́rẹ́gbẹ́ èlò. We also have the outsiders, the Balóguns. Wọ́n máa bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú wọ́n máa débi láìpẹ́ yìí. Ẹ ṣé púpọ̀. Àtọ́dá ti dé Kọ́lá dé jòjò. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára o. Ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. Oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kàsínàtì á tó. A lọ láyọ̀ a bọ̀ láyọ̀. Èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. Eléyìí tó máa dùn ó máa lárinrin o. Ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kàsínàtì gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Kàsínàtì ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. Bọ́bá ti yá ó ti yá. Ẹgbẹ́ Ọbáyọrí ọkùnrin aṣíwájú Akilẹ̀ Ìjẹ̀bú àwọn ẹgbẹ́ náà ló tún wò yìí. Ohun táwọn ọkùnrin fi wá yàtọ̀ ni pé gbogbo wọn pátá yìí ní ìròpọ̀n súnmọ́bìnrin rí abẹ́ súnmọ́bìnrin rí. Ẹgbẹ́ ọlọ́jà Àtàjèrè. èwo lélẹ̀. Ó lè signify pé ẹgbẹ́ ọlọ́jà ní gbogbo àwọn tó jókòó pátá. Mo kí kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gbàgbà gbàtẹ̀wọlẹ̀ ẹ kú ọdún yìí. Gbogbo ọdún kan ni o. Ẹgbẹ́ ọlọ́jà àmọ́ máa ta àmọ́ máa jèrè ni àwa náà ló máa tún wá ń gbà mí o. Orúkọ tèmi ni Chief Dr. Ìdòwú Sàlámì babalọ́jà Akilẹ̀ Ìjẹ̀bú. Mo kí kábíyèsí mo dẹ̀ kí gbogbo ọmọ Ìjẹ̀bú tí wọ́n wà níbí lónìí. Orúkọ mi ni Alájà Wúrà Ọlákúforíjì. Èmi ìyálọ́jà Òkàjé, mo tún jẹ́ ọ̀tún ìyálọ́jà Akilẹ̀ Ìjẹ̀bú Òde. Mo kí kábíyèsí pọ́n kó oríire. Ìlú yìí tó ṣe ń tòrò yìí kò ní dàrú. Abiodun Lawa, one of the representatives of Okaje committee. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fún wa ní àǹfààní
ojúde ọba tá a máa ń ṣe ní every year a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èyí ṣojú wa regarded at gbogbo nǹkan tó wà ní situation of Nigeria a tún ní opportunity tí Olúwa tún assemble wa ní òru ọjọ́ ẹ̀ní yìí àníṣe ní ṣàṣemọ gbogbo wa pátá tí a fi lé wa sílẹ̀ tá a fọ̀nà wa sílẹ̀ a bá lé wa láyọ̀ àtàlàfíà. ṣájọ́ máa ṣàmọ̀dún ìgbà mẹ́ta lẹ́nu ìlú lọ. ṣájọ́ máa ṣàmọ̀dún. Musiliu Babatunde. Ọjọ́ kò máa lọ bẹ́ẹ̀. Nínú wa bí ìyọ̀kan Adélẹ́yẹ. Musiliu bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́ bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́. Oya ẹdùnú bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́ ẹtúwé bọ́ba ní ọ̀rẹ́dẹ́gbẹ́ 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 lọ́bẹ̀ ṣàkìrù wo ọ̀rẹ́dẹ́gbẹ́ lọ́bẹ̀ ṣe. ọmọ Ìjẹ̀bú ni mí and this Ojúde ọba ọdún wa àwọn ọmọ Ìjẹ̀bú rẹ̀ so I'm very happy to anywhere I go I don't forget that I will. ẹgbẹ́ wo lẹ́yìn wá sá. ẹgbẹ́ tó bá láṣẹ Akilẹ̀ Ìjẹ̀bú. You are proud to be an Ìjẹ̀bú man. Yes, I'm from Ìjẹ̀bú ayé pé àwọn ọmọ Ìjẹ̀bú tó bí sẹ́kọ̀ọ́ ọmọ lè sọ Ìjẹ̀bú dáadáa. wà nínú iṣẹ́ rí láti wà ń bí lónìí sá. nínú mi ṣe rí nìyẹn inú ń dùn ọmọ Ìjẹ̀bú rèé mi wà bàbá wa nínú Ìjẹ̀bú owó yà wù jálẹ̀ Ọlọ́run jàre bàbá pẹ́. ẹ̀yọ̀ ń jó sopí o àwọn ẹ̀tẹ̀wó fẹ́ yọ. ẹ̀tẹ̀wó fẹ́ ṣẹ́yọ̀ lákàn nọ́mbà. bẹ́ẹ̀ ni ó ní sáà. ilé ẹ̀yọ̀ ń lò. ilé ẹ̀yọ̀ ń lò. Ojúde ọba tó ń ṣe lọ́dọọdún yìí àǹfààní wo ló mú bá ìlú lásìkò tó bá ń ṣe. ó máa ń mú development ó dẹ̀ máa ń mú ọrọ̀ ajé wa bọ̀ lásìkò yìí kò sí anybody tó yẹ pé ó gbé bá sílẹ̀ tí ò ní tà olúkálukú àtàtàjèrè ni. oríṣiríṣi àwọn agẹṣin ni wọ́n ti ń lọ sójúde ọba láti fi ẹṣin dára ní Ojúde ọba 2024 àwọn ẹlẹ́ṣin ọdún ire ẹ̀hún ti dẹkọréètì ẹṣin yóò ti kọjá bẹ́ẹ̀. ọlọ́pàá kò lè mú wa ọdún yóò yẹ gẹ́gẹ́ bí gẹ́gẹ́. àwa ara wa ríra wa. Lára bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Lára bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. ìṣòro ara ríro ń kọ́ egbògi Lára bitter tea ní kẹ́ ẹ gbẹlura o. gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Lára bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi Lára bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ìjẹ́ pàtàkì ló wà nínú ẹṣin gígùn lójúde ọba. bẹ́ẹ̀ ni pàtàkì ni o iyì dẹ̀ wà ń bẹ̀ púpọ̀ iyì tó wà ń bẹ̀ ni pé wọ́n fi máa mọ̀ pé àwọn ẹni ńlá ni wọ́n nílùú òun ní iyì tó ń bẹ ń bẹ̀ tọ́mà ti rí wọn mọ̀ pé ẹni ńlá ni bàbá tó bí àwọn ilé jagunjagun ni àwọn jagunjagun ló ń gun ẹṣin lójúde ọba tó ń pè ní balógun àwọn kan wà ẹlẹ́ṣin kan wà tó ń pẹ́ ẹlẹ́ṣin lásán ni wọ́n máa fi ṣe fàájì ṣùgbọ́n àwọn kan wà balógun wọ́n jà fún ìlú Ìjẹ̀bú ni
ṣé lára wọn ni. lára wọn ni balógun sẹ́ríkì lára wọn ni kúkú. so tabara àwọn tó ń gẹṣin sí àwọn gan ń gẹṣin torí pé àwọn bàbá wọn ti jagun sílẹ̀. jagun wọn àwọn bàbá yẹn náà ń gun láyé ìgbà yẹn. ìlànà ọmọ wọn wá ń gùn lẹ́yìn wọn bọ́tà kan wà ẹṣin fashion. fashion ni wọn àfihàn lọ ń pọ́n ba lé ní lẹ́yìn náà nígbà yẹn lọ́ọ̀ náà bàbá wọn fi pọ́n ba lé ní. wọn àbálógun ló bẹ̀rẹ̀ fẹ́ lọ pọ́n ba mi lé wọn á gun ẹṣin wá wọn á jó wọn á yọ̀ wọn á ṣẹ́fìtì òun náà ló fi mọ́ra débi náà lé. àwọn ẹṣin náà ló ti wà níkàlẹ̀ yẹn lára àwọn ẹṣin tí wọ́n máa gùn lónìí òun náà ló ti ń wò tán ti jẹ́ ká mọ̀ pé àwọn kan wà balógun ní àwọn ẹbí wọn wọ́n sì ń gun ẹṣin náà lọ́dọọdún láti fi pọ́n ọba lé. Ojúde ọba 2024. ó jẹ́ nǹkan tó dára tó yẹ pé gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú wọ́n bá àwọn ọba ẹni Àwùjalẹ̀ wọ́n bá wọn ṣe ọdún bá a ṣe ń ṣe ní ọdọọdún rẹ̀ pẹ̀lú mọ́mádìgbọ̀ eré mìíràn àtúpọ̀ àtúlé sí jù báyìí lọ so kílùú akótùbà kótù gbogbo ọmọ wa wọn rí ṣe wọn máa lọ òkè. Ìjẹ̀bú lèmi wa o adúpẹ́ náà Ọlọ́run o ọpẹ́ náà dáná Ọlọ́run fọ ọdún ní oṣooju ẹni ọdún rẹ̀ ń wá àléṣejú o àwọn ìjọba ní ikọ̀ wọn rántẹ́ ní dáadáa o á ní ìṣẹ́kù àdàgbà aṣóríire o. àti dúpẹ́ náà Ọlọ́run ọba pé ọdún ní oṣooju ẹ̀mẹ́ni rẹ̀ ń wá náà pẹ̀lú ògo tọ́lọ́run tó máa ṣojú ẹ̀mẹ́ni tọmọtọmọ káwọn bọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa fa ìsàn lògbànú rẹ̀ o a máa fa ìsàn lògbànú rẹ̀ ọdún wedun o àdúpẹ́ náà lóòótọ́ ráàbọ̀ bíjọba ṣiṣẹ́ ní èé dára oorun wọn dèdè náà ṣe ṣùgbọ́n àdúpẹ́ náà dọ̀lọ́run. ọjọ́ Sunday tó kọjá yìí ni Father's Day ọ̀kan lára àwọn olólùfẹ́ mi nílùú òyìnbó wọ́n fún mi lówó kan tán ní bá ń fa bàbá méjì ẹ bá mi gbàdúrà fóbìnrin yẹn. àdúpẹ́ náà rẹ o àpò ṣẹ́ṣàmùrà èyí ṣòfò àpò rẹ̀ máa gbẹ o ọwọ́ ṣefuṣefu èyí gbẹ ọ̀rẹ́ máa gbẹ o nàgbà ọwọ́ máa kàn sàlà àpò rẹ o ìjà abijá ya àbáyọ rẹ o inú ra dùn ọkàn àbálẹ o lọ mo dúpẹ́ náà rẹ o. àdúpẹ́ o àṣọdọọdún ní sáà máa fi jọ ṣe ti gbàmú rẹ o náà ní ọwọ́ náà ní ọlá náà ní òyì wé máa gbọ́mọ sí o wé máa fọwọ́ rẹ gbọ́mọ sí wáyé o wé máa mọ sàárè ọmọ o. gbogbo ọmọ Ìjẹ̀bú ọmọ rẹ ni wá o mo pa ọkọ ọdún ọkùnrin àṣẹ ìsàmọdún ọdún ayọ̀lá ò sì máa ṣe Ìjẹ̀bú ọmọ rẹ ni wá wọ́n ní bàbá Ìjẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní bàbá Ìjẹ̀bú àwọn ní rẹ̀ ní wíníwíní ẹ mọ̀ pé bàbá Ìjẹ̀bú afẹnirẹ tó kù sọdún alágẹmọ ọlọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ aládìyẹ ògògò mọ̀gà èyí tó bá lọ́kùn o èyí tó bá lọ́kùn ọ̀rọ̀ òkun ọ̀rọ̀ rẹ̀ nìyẹn nílé bàbá tó bí wa lọ́mọ àwọn ọlọ́mọ adúrún mọ́dé ọmọ adúrún mọ́sùn o àwọn ọlọ́mọ olówó ṣẹ̀ǹbáyé olówó ṣẹ̀ǹbáyé kó tó wá dòwó ẹrú kó tó dòwó ọmọ ìran Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là kó òyìnbó tó dé òyìnbó tó tẹ̀lé owó òun pọ̀jọ nílé bàbá tó bí wa lọ́mọ òun ló fi ní ọ̀sà jáǹdà bí onílé yìí o. ẹ máa pẹ́ kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ìgbà Ìjẹ̀bú owó ìtàn Ìjẹ̀bú owó alájà sẹ́kẹ́ làwọn lò ó màmá ẹkú ọdún ẹkú ìyèdún o ẹkú àṣeyẹ ọjọ́ bí tí ń bọ̀ lọ́nà o àṣeyí sàmọ́dún ọdún ayọ̀lẹ̀ ó sì máa ṣe alájà sẹ́kí náà mo pẹ́ kórí jẹ́ ẹ̀pẹ́ láyé alájà sẹ́kí náà ẹ ò ní bùrìbùrì ká jíjọ́ ẹlẹ́yà o àṣeyí sàmọ́dún ọdún ayọ̀lẹ̀ ó sì máa ṣe mo pẹ́ kórí jẹ́ ẹ̀pẹ́ láyé gbogbo ọmọ ẹ̀rọ ni wá mo pẹ́ àkú ọdún àkú ìyèdún o àwọn ọlọ́mọ olówó ṣẹ̀ǹbáyé kó tó wá dòwó ẹrú kó tó dòwó ọmọ ìran Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là kó ìbò tó dé ìbò kẹta lówó òun pọ̀jọ́ nílé bàbá tó bí wa lọ́mọ. àwọn kan ló tún lọ èyí tí wọ́n ń gẹ̀ṣẹ́ ọdún. agbójo lọ́wọ́ ikú. àwọn ẹ̀kú Ojúde ọba ọdún yìí tó ń fọba sọ́jà. àwọn ọmọ gbẹjọ lọ́wọ́ ikú òrí máyà kiri àpò ọdún àkúyè. Aláàjì Bọ̀dé lọ́wọ́. àpò ọdún àkúyè náà. Ojú lọ́wọ́ ikú. dédé àwọn èèyàn mi rí mi kí o èmi kíkẹ́ lọ́mọ ọ̀rọ̀ fi àtúrẹ̀ mi kí ẹ láti Ìjẹ̀bú Òde o ọmọ kórì mara ọmọ kẹrin kóra ìrẹ́kẹ̀dẹ̀ ìdẹ̀ṣẹ̀ ìlú ìdílé agbójọ lọ́wọ́ kúrò àti gẹ̀ẹ́sì o mo kíwèé fún aṣọ́dúnmọ́dún o aṣọ́ṣùmọ́ṣù o dédé wẹ́rẹ́ mọ́mọdé látàláfíà o. agbójó kí gbogbo yín o agbójó lọ́wọ́ kú ọmọ orí máyà kiri ọmọ àlébọn lẹ́ra wájú gbogbo ọmọ tákàrà bá kọ́ orú ẹ̀kọ́ òun ló ń bá jáde o. ẹlẹ́ṣin orí aràn mọ́yé kẹsọ̀. mọ́yé kẹsọ̀ Ìjẹ̀bú Òde lára àwọn ẹlẹ́ṣin lónìí nìyẹn bí wọ́n ṣe ń lọ sí Ojúde ọba láti lọ fi ẹṣin yẹn ọba sí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe lọ́dọọdún. àwọn ẹlẹ́ṣin lóríṣiríṣi ni wọ́n ti ń lọ yìí. Ẹnìgbẹ́sọ̀lá 1
we are celebrating Ojude Oba with Aregbesola 1 at Ìjèbú 2024. Arẹ́gbẹ́gẹṣin bí wọ́n ṣe ń gùn lọ́dọọdún rẹ̀ a fẹ́ bèrè báwo nínú ọ̀kan lára àwọn tó gẹṣin lọ́dún yìí báwo nínú wọn ṣe rí sá. Inú mi dùn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ mo tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó tún dẹ̀ mí wá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo rí lọ́dún tó kọjá àwọn náà látún rí lọ́dún yìí so alhamdulillah. Ìmọ̀ràn olè ní fún gbogbo ọmọ Ìjẹ̀bú káàkiri àgbáyé. Ìmọ̀ràn fún gbogbo Ìjẹ̀bú mo sì kéré náà but àwọn bàbá wa sọ ní reception tí mo ṣe lánàá bàbá Òkúbóyèjọ pé gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú lápapọ̀ láti wá bá ṣe máa wá sílé sí bá ṣe máa súnmọ́ra wá sí tá a máa sọwọ́ pọ̀ láti gbé ilẹ̀ wa ga. Ó dàbẹ́ ṣe ń sọ látàrí ẹ̀ tí ẹ̀sọ̀ Ìjẹ̀bú kankan lè mọ̀ pọ́mọ gidi Ìjẹ̀bú lẹ́yìn náà sá. Ẹ̀wẹ̀ so. Thank you very much sir. Sajoma Samodun, ìgbà mẹ́ta lé nílùú Gbẹ̀dúgbẹ̀. Sajoma Samodun. Mọ́sílẹ̀ Babátúndé. Jẹ́ bí ètò náà ṣe máa lọ rí Ojúde Ọba 2024 ọpẹ́ pàtàkì lọ́wọ́ Super Fendi iṣẹ́ mi yàtọ̀ Ṣọlá Olóyìnbó àdúgbò pé wá sí Ojúde Ọba for the first time Moses àjọ wa lónìí ni ẹ ṣé gan lórúkọ gbogbo àwọn alátìlẹyìn ètò Pàtàkì ṣùgbọ́n káàkiri àgbáyé Sister Bukola Balogun thank you very much Alhaja Sekinat Lawal Wara Fano ọmọ Kano Alea Ìjẹ̀bú lọkọ tiwọn náà akẹ́yìn náà Sister Lọlá Alhaja Labake. Thanks so much for being there every time. MMG. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Ìjẹ̀bú pátá lórí page Pàtàkì Sugar. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Thank you very much. God bless you. Happy Ojude Ọba 2024. See you next year by the special grace of God. Sugar. Mùsùlùmí bọ́bá ní ọ̀rẹ́dẹ́gbẹ́ bọ́bá ní ọ̀rẹ́dẹ́gbẹ́. Oya ẹ̀dùnú bọ́bá ní ọ̀rẹ́dẹ́gbẹ́ ẹ̀túnbẹ̀ bọ́bá ní ọ̀rẹ́dẹ́gbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́. Ọ̀rẹ́dẹ́gbẹ́ lọ́bẹ̀ ṣàkìrù wọn ọ̀rẹ́dẹ́gbẹ́. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.